àkójúmọ́ níbi yòówù kẹ́ ti láǹfààní láti máa darapọ̀ mọ́ wa lórí ìkànnì aláyọ̀ àrólé baba 1010 TV2 níbi tá a ti mú ìròyìn wá lórí bí nǹkan ṣe ń lọ lórílẹ̀‐èdè nàìjíríà lókè òkun àti káàkiri àgbálá ayé. Ojú tẹ́ fi ń wò wá, ojú náà kò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ wá, etí náà kò ní di. Orúkọ oníròyìn òun náà ni àyànfẹ́ elédùmarè. Ṣáájú ẹ gbọ́ àwọn kókó tí ń bẹ nínú ìròyìn ta àkókò yìí. Kàyéfì rèé o pẹ̀lú bí bàbá kan bó ṣe bẹ́ẹ̀ ṣekú pa ọmọ bíbí inú rẹ̀ tó jẹ́ ọmọ ọdún 8 látàrí pé ó da bẹntiróòsì lójú ní ìpínlẹ̀ Èkó lórí ẹ̀sùn pé ó sọ òwú ìránṣọ rẹ̀ nù. Ní ìpínlẹ̀ Plateau, ọmọ ọdún 17 kan ó ní ó ti ṣe bẹ́ẹ̀ fún Adélébọ̀ tó jẹ́ ọlọ́mọ 2 lóyún ní ìpínlẹ̀ náà. Wọ́n pa ọlọ́dẹ tó ń ṣọ́ ilé ìtajà ní ìpakúpa èyàn ní ìpínlẹ̀ Ọ̀ṣun lánàá òde yìí. Lẹ́yìn ọdún 12 gbáko tí arúgbá Ọ̀ṣun Òṣogbo ti ń rúgbá níṣe ni ó ti padà forí oko sọ̀ọ́dún báyìí pẹ̀lú bó ṣe ṣe ìgbéyàwó alárinrin. Àwọn abilékọ ìpínlẹ̀ Ondo ni wọ́n ti ṣe bẹ́ẹ̀ ṣe ìwọ́de ní ìhòòhò láti wá ojútùú sí ìpànìyàn àwọn Fúlàní darandaran èyí tó ti di lemọ́lemọ́ ní ìpínlẹ̀ ọ̀hún. Ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Niger ti tẹ àwọn adigunjalè 3 tí wọ́n ti jingiri nínú jíjí ọkọ̀ ayọ́kẹ́lẹ́ àti ọ̀kadà ọlọ́kadà ní ìpínlẹ̀ ọ̀hún. Lábala ti Yorùbá Nation báyìí, bàbá wa ọ̀jọ̀gbọ́n àgbà Bánjí Akíntóyè òní ó ti fohùn léde tó sì ti pe gbogbo àwọn ọmọ káàárọ̀ oòjíire lórí ìtẹ̀síwájú àti ìdàgbàsókè tó ti bá ìrìn àjò Yorùbá Nation. Ní ti Biafra Nation náà ẹ̀wẹ̀, ẹni tó ó pera rẹ̀ ní Prime Minister ti ilẹ̀ Biafra ìyún Simon Ekpa ló ti ní àwọn yóò ṣe ìkéde kónílé ó gbélé ti olóṣù kan gbáko fún gbogbo nǹkan ìjọba tó wà ní gbogbo ilẹ̀ Biafra náà. Lábala ìròyìn ti eré ìdárayá ẹ̀wẹ̀, ikọ̀ agbábọ́ọ̀lù Fenerbahce ti Turkish ni wọ́n ti ṣe bẹ́ẹ̀ fi ìdí rẹmi nínú ìfẹsẹ̀wọnsẹ̀ Champions League èyí tó ń lọ lọ́wọ́ báyìí. Ẹgbẹ́ ẹ̀kúnrẹ́rẹ́ àwọn ìròyìn náà lọ́kan òjọ̀kan. Bàbá kan ni ó ti ṣe bẹ́ẹ̀ pa ọmọ bíbí inú rẹ̀ tó jẹ́ ọmọ ọdún 8 nítorí owú ìránṣọ lásán ní ìpínlẹ̀ Èkó. Bàbá tí a kò tí ì mọ orúkọ rẹ̀ lásìkò tí wọ́n fi ń kó ìròyìn yìí jọ ó ní ó ti ṣe bẹ́ẹ̀ ṣekú pa ọmọ bíbí inú rẹ̀ látàrí wípé wọ́n ní ọmọ ọ̀hún ó ní ó sọ òwú ìránṣọ rẹ̀ nù tí ó sì da epo bẹntiró tó fi bọ́ ọmọ náà ní ojú. Ìṣẹ̀lẹ̀ náà ni ó wáyé ní ọjọ́ 5 oṣù kẹjọ ọdún 2024 tá a wà yìí ní agbègbè Ẹ̀pẹ́ ní ìpínlẹ̀ Èkó, pẹ̀lú bí ẹni tó jẹ́ alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó Benjamin Hundeyin bó ṣe sọ di mímọ̀ wípé àwọn ti fi páńpẹ́ òfin mú bàbá ọ̀daràn náà lórí ẹ̀sùn pé ó fi ọwọ́ ara rẹ̀ ṣekú pa ọmọ bíbí inú rẹ̀ tó jẹ́ ọmọ ọdún 8 ọ̀hún. Lásìkò tí ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀, ẹ̀gbọ́n ọmọ ọdún 8 náà tí ó bá wọn níròyìn sọ̀rọ̀ ó ní bàbá òun ó ní ó fi bẹntiró fọ ojú àbúrò òun látàrí pé ó sọ òwú tí fi ránṣọ nù ní àsìkò náà. Ó ní òun gbìyànjú láti dóòlà ẹ̀mí ọmọ òun pẹ̀lú àwọn olùgbé agbègbè náà bí wọ́n ṣe fún un ní epo pupa mu tí wọ́n sì fi epo pupa bọ́ lójú kí wọ́n tó wá gbé lọ sí ilé ìwòsàn. Ṣùgbọ́n lẹ́yìn tí wọ́n lọ dé ilé ìwòsàn báyìí ó ní aṣọ kò bá ọmọ yẹmọ tí ọmọ yẹmọ náà tó sì ti ṣe bẹ́ẹ̀ rìn ìhòòhò ọjà tí eléru rẹ̀ tó fi sungi pẹ̀lú bí ọmọ ọdún 8 náà ṣe jáde láyé látàrí epo bẹntiró tí wọ́n ní ó ti kó sí nínú àgbárí tó sì ṣe ikú pa ọmọdékùnrin ọ̀hún. Wàyí o, Benjamin Hundeyin ni àwọn ti fi páńpẹ́ òfin mú bàbá ọ̀daràn náà tó sì ti wà ní àkóló àwọn báyìí nígbà tí àwọn yóò sì takọ́sọ ìgbẹ́jọ́ rẹ̀ lọ sílé ẹjọ́ lẹ́yìn tí àwọn bá ti ṣe ìwádìí àwọn finifini tán. Ní ìpínlẹ̀ Plateau, ọmọ ọdún 17 kan òní ó ti ṣe bẹ́ẹ̀ wu ìwà kan báyìí o èyí tó sì ń kọ gbogbo àwọn olùgbé agbègbè náà lóminú pẹ̀lú bí ó ṣe bẹ́ẹ̀ fún Adélébọ̀ tó ti ní ọmọ 2 tẹ́lẹ̀ ní ilé ọkọ tó sì jẹ́ ní 30 ọdún bí ó ṣe fún ní oyún oṣù 2 gbáko báyìí.
ìròyìn kàyéfì ni èyí jẹ́ tó sì ń ṣe ààhin pẹ̀lú bí ọmọ ọdún mẹ́tàdínlógún náà ti ń jẹ́ 17 years tó sì wà ní iléèwé gíga ti ìpele kejì ìyún SS2 ní iléèwé Government Science Secondary School tó wà ní Kúrú ní Jos tí ń ṣe olúùlú ìpínlẹ̀ Plateau pẹ̀lú bí ọmọ ọdún mẹ́tàdínlógún ọ̀hún bí wọ́n ṣe ṣe ní àlàyé wípé bí wọ́n ṣe ṣe ní àlàyé wípé ó ní ó fún abilékọ tó ní ọmọ méjì ní oyún lásìkò tí ìròyìn yìí jáde. wọ́n jẹ́ kó yé ni pé arábìnrin tí wọn kò fi orúkọ rẹ̀ léde yìí ó ní èdè àìyedè pẹ̀lú ọkọ rẹ̀ níbi ọ̀sẹ̀ láti bí oṣù mélòó kan sẹ́yìn báyìí tó sì jásí pé ó ti kó kúrò nínú ilé ọkọ rẹ̀ náà tí ó ti kó wá sí ilé ìyá rẹ̀ ní ìlú Jos. wọ́n ní ọmọdékùnrin ọ̀hún tó jẹ́ ọmọ ọdún mẹ́tàdínlógún ó ní wọ́n máa ń rán káàkiri láti rán ní iṣẹ́ kan ní àdúgbò ṣùgbọ́n sí ìyàlẹ́nu wọn ní ọmọdékùnrin ọ̀hún ó ní ó ṣe bẹ́ẹ̀ da omi tútù sínú ọkọ̀ arábìnrin ẹni ọdún ọgbọ̀n ọdún yìí tó ti bí ọmọ méjì tẹ́lẹ̀ ní ilé ọkọ rẹ̀. wọ́n ní lẹ́yìn tí wọ́n kẹ́fìn pé ó ń ṣe bí ibà ara rẹ̀ sì kó jáíjáí díẹ̀ ó ní ìyá rẹ̀ mú lọ sí ilé ìwòsàn láti ṣe àyẹ̀wò fún un ṣùgbọ́n sí ìyàlẹ́nu wọn ní ó ti ní oyún oṣù méjì gbáko. sí ìyàlẹ́nu wọn níwọn àti ọkọ rẹ̀ ò jọ gbé papọ̀ bó ni ó ṣe wá di pé ó ní oyún oṣù méjì lábẹ́ òrùlé mi yìí. nígbà tí ìwádìí tẹ̀síwájú wọ́n jẹ́ kó di mímọ̀ wípé ọmọ ọdún mẹ́tàdínlógún tó jẹ́ ọmọ iléèwé girama ó ní ó ti ṣe bẹ́ẹ̀ tí ó ti lu bẹ̀m̀bẹ́ àlùjó fún arábìnrin abilékọ ọlọ́mọ méjì ọ̀hún tó sì ti di oyún oṣù méjì. ààyìn ni ọ̀rọ̀ yìí ń ṣe pẹ̀lú bí wọ́n ṣe ń bu ẹnu àtẹ́ lu abilékọ náà wípé wọ́n ṣe wá ríra rẹ̀ ní ìrìkúrì báyìí tí o sì gba ara rẹ̀ nífà fún ọmọ kékeré léńjeléńje yìí tó sì fi gun orí rẹ̀ títí tí ọ̀rọ̀ fi wá ń di oyún. ìyá ọmọ náà ló ní ọ̀rọ̀ náà sọ sí òun lẹ́nu tí òun kò tiẹ̀ mọ ibi à ń gbé e kà pẹ̀lú bó ṣe já sí wípé àwọn òbí tó ní ọmọ ọdún mẹ́tàdínlógún náà ni ọ̀rọ̀ náà ń ṣe ìyàlẹ́nu fún wọn pé bó ni wọ́n náà ṣe ń tẹ àtẹ̀kànlẹ̀ gbọ̀ngbọ̀ngbọ̀n tí ọ̀rọ̀ náà sì fi wọn yí àyè bọ̀ sẹ́yìn tí ó fi ń di oyún. wàyí o nígbà tí ìròyìn náà dé etí ìgbọ́ ọkọ abilékọ ọ̀hún tí wọ́n ti jọ ní èdè àìyedè tẹ́lẹ̀ ó ní ní tòun òun kò gba ọmọkọ́mọ kan ṣùgbọ́n òun ṣetán láti gba ìyàwó òun lẹ́yìn tí ó bá ti bímọ tán kí ó gbé ọmọ fún bàbá rẹ̀ kí ó sì máa padà bọ̀ wá sí ilé. èyí ló tún fa èrò míì sí ọkàn àwọn ènìyàn pé ṣó sì dé inú arákùnrin yìí àbí kò dénú rẹ̀. gbogbo ìròyìn náà á tún máa fún yín lẹ́kùnrẹ́rẹ́ bí bá tún ṣe ń tẹ̀síwájú. wọ́n ṣe bẹ́ẹ̀ pa ọlọ́dẹ tó ń ṣọ́ ilé ìtajà ní ìpakúpa èyún ní ìpínlẹ̀ Ọ̀ṣun. ọlọ́dẹ kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Ìbàrìbá tí ó fi ìlú Ìkìrun ṣe ibùgbé tí ń ṣe ẹ̀ka kan ní ìpínlẹ̀ Ọ̀ṣun ìyún ní agbègbè tí wọ́n pè ní Station Road ní Ìkìrun. ó ní arákùnrin yìí ti ń ṣọ́ kọ́ńplẹ́ẹ̀sì kan tí wọ́n ti ń ta ọjà léyìí tí wọ́n sọ di mímọ̀ wípé àwọn adigunjalè kan ó ní wọ́n ṣe bẹ́ẹ̀ ṣe ìkọlù sí arákùnrin náà tí wọ́n sá ní ìsákúsá tí ó sì sùn sínú àgbàrá ẹ̀jẹ̀ tí wọ́n fi bá òkú rẹ̀ ní ilẹ̀. ẹni tó ní ilé ìtajà ọ̀hún tó fi ọ̀rọ̀ náà tó àwọn ọlọ́pàá àti àwọn àjọ civil defence létí ó sọ di mímọ̀ wípé nínú àgbàrá ẹ̀jẹ̀ ó ní àwọn dé bá arákùnrin náà ní ọjọ́ ajé tí ṣe Monday ìyún ọjọ́ 12 nínú oṣù tá a wà yìí ní iwájú ìta tí ó sùn sínú àgbàrá ẹ̀jẹ̀ náà. ẹni tó jẹ́ alukoro àjọ civil defence ní ìpínlẹ̀ Ọ̀ṣun ìyún Kẹ́hìndé Adélékè ó ti ní àwọn ti bẹ̀rẹ̀ ìwádìí àwọn bẹ́ẹ̀ ni àwọn sì ti gbé òkú arákùnrin náà lọ sí ilé ìgbókùpamọ́sí tí àwọn sì ń ṣe àlàmí lórí ẹni tó ṣekú pa arákùnrin ọlọ́dẹ Ìbàrìbá ọ̀hún. lẹ́yìn ọdún 12 gbáko tí arúgbá Ọ̀ṣun Òṣogbo ti ń ru igbá ó ń ṣe ni ó ti ṣe bẹ́ẹ̀ bọ igbá náà sílẹ̀ tó sì ti lọ sí ilé ọkọ rẹ̀ lẹ́yìn tó ṣe ìgbéyàwó alárinrin lólùlù ìpínlẹ̀ Ọ̀ṣun tí ń ṣe ìlú Òṣogbo. Arúgbá Ọ̀ṣun tó já sí wípé ó ní gbogbo ayé máa ń dojú kọ lásìkò tí ọdún Ọ̀ṣun Òṣogbo bá ń wáyé tó sì já sí wípé òun gan ni àfojúsùn àwọn ènìyàn. ó ní ó ti ṣe bẹ́ẹ̀ ìyún Ẹwàtómi ni ó ti ṣe bẹ́ẹ̀ ṣe ìgbéyàwó alárinrin lẹ́yìn tí ó gbé igbá Ọ̀ṣun Òṣogbo ti ọdún yìí sílẹ̀ tán.
Ọ̀ṣuntómi Ẹwàtómilọ́lá Ọmọlára ó ní ó sọ di mímọ̀ wípé ó ti tó ọdún 12 gbáko láti ìgbà tó ti wà ní ilé ẹ̀kọ́ girama ìyún JSS ni ó ti bẹ̀rẹ̀ sí ní ru igbá ìyún fún Ọ̀ṣun Òṣogbo lẹ́yìn tí Ifáyàn tó náà sì fi ara rẹ̀ jìn fún ìṣẹ̀ṣe àti ẹ̀sìn tí ó jẹ́ ti àbáláyé lẹ́yìn ọdún 12 ọ̀hún tí ó gbé igbá kalẹ̀ ní Ọ̀ṣun Òṣogbo tó wáyé kányìn ní ọjọ́ 10 yìí ó ní ó ti ṣe bẹ́ẹ̀ ní ọjọ́ 9 ó ní ó ti ṣe bẹ́ẹ̀ gbé igbá náà kalẹ̀ tí ó sì ṣe ìgbéyàwó alárinrin lólùlú ilẹ̀ ìpínlẹ̀ Ọ̀ṣun tí ń ṣe Òṣogbo. Ọ̀ṣuntómi Ẹwàtómilọ́lá ó ní gbogbo àwọn àgbà ọ̀jẹ̀ oníṣẹ̀ṣe tí wọ́n rọ òjò àdúrà fún lórí ìgbéyàwó rẹ̀ tí wọ́n sì ní ilé àtura báyìí ẹ̀yìn ìyàwó kò sì ní mẹ́ni láṣẹ lọ́wọ́ Elédùà. Àwọn abilékọ ní ìpínlẹ̀ Ondo ni wọ́n ti ṣe bẹ́ẹ̀ ṣe ìwọ́de ní ìhòòhò láti wá ojútùú sí ìpànìyàn àwọn Fúlàní darandaran èyí tó ti di lemọ́lemọ́ ní ìpínlẹ̀ ọ̀hún ní ìlú tí wọ́n pè ní Àkókó ní South West Àkókó ó ní gbogbo àwọn abilékọ adélébọ̀ lóbìnrin tí wọ́n ti já ara wọn sí ìhòòhò látàrí wípé wọ́n ró ìró mọ́ra lásán tí kò sì sí nǹkan kan lára wọn ju ìró yìí lọ tí wọ́n fi ń ṣe ìwọ́de káàkiri ìlú náà níbi tí wọ́n ṣe ìwọ́de náà lọ sí ààfin ọba Adéborí Adélẹ́yẹ ìyún tó jẹ́ ọba Olúbàkà ti Ọ̀ka Àkókó tí wọ́n ti sọ di mímọ̀ wípé gbogbo bí àwọn Fúlàní darandaran yìí ṣe ń ṣe àwọn àgbẹ̀ tí wọ́n sì tún fún àwọn abilékọ ní ìbásùn tipátipá nígbà tí wọ́n bá lọ sí oko ó ní ó ti kan àwọn láyà tí àwọn sì tí ì rí ojútùú sí èyí ló fà tí àwọn fi ń ṣe ìwọ́de ní ìhòòhò báyìí kí wọ́n lè tètè bá wọn wá ojútùú sí ṣẹgbà bẹ́ẹ̀ bá gbàgbé ní àná òde yìí la mú ìròyìn wá wípé àwọn Fúlàní darandaran wọ́n ṣe bẹ́ẹ̀ ṣekú pa ẹni tó jẹ́ ògbóǹtarìgì ọ̀jìnmí àgbẹ̀ kan Sunday Ayẹni lẹ́yìn tí wọ́n fi màálù jẹ oko rẹ̀ tán tí wọ́n sì sanwó tanràn báyìí ni wọ́n tún ṣe gbẹ̀san owó ìtanràn náà lára Sunday Ayẹni èyí tó sì fà kí àwọn abilékọ náà kí wọ́n tú síta lọ sí ààfin ọba Olúbàkà ti Ọ̀ka ìlú Àkókó láti ṣe ìfẹ̀hónúhàn wípé ni wọ́n wá ojútùú sí ìṣòro tí àwọn ń kojú yìí o bí bẹ́ẹ̀ kọ́ ọ̀rọ̀ kò ní wọ̀ pẹ̀lú bí àwọn Fúlàní darandaran wọ́n sì ti gba gbogbo oko ní ọwọ́ àwọn táwọn kò sì tó ẹrú tó lè lọ sí oko àwọn ẹni tọkùnrin tóbìnrin wọn báyìí ò ní wọ́n ń ṣe ní ọ̀sẹ́ káàkiri ìlú náà wàyí o ẹni tí ó jẹ́ ọba ìlú Ọ̀kà náà ìyẹn ọba Adélẹ́yẹ Adéborí ó sọ di mímọ̀ wípé àwọn ti ṣetán báyìí bẹ́ẹ̀ làwọn sì ti ń gbé ìgbésẹ̀ láti wá ojútùú àti ètò ààbò tó péye fún gbogbo ẹ̀mí àti dúkìá àwọn olùgbé ìlú náà. Ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Niger ti ṣe bẹ́ẹ̀ tẹ àwọn adigunjalè 3 tí wọ́n ti jingiri nínú jíjí ọkọ̀ àti ọ̀kadà ní ìpínlẹ̀ ọ̀hún. Ẹni tó jẹ́ alukoro iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Niger SP Wasiu Abiodun nígbà tó ń sọ̀rọ̀ yìí di mímọ̀ ní olúùlú ìpínlẹ̀ Niger ti ṣe Minna ó sọ di mímọ̀ wípé ọwọ́ tẹ àwọn adigunjalè kan ní ọjọ́ 12 nínú oṣù kẹjọ tá a wà yìí pẹ̀lú bí ẹni tó ní ọkọ̀ Toyota Corolla kan tí nọ́mbà rẹ̀ jẹ́ RBC 94 BT tó já sí wípé ó páàkì ọkọ̀ náà sí Ọbásanjọ́ shopping club complex ètò wà ní Minna tó sì wọ inú ọjà láti lọ ra ọjà ṣùgbọ́n sí ìyàlẹ́nu rẹ̀ níṣe ni ọkọ̀ ti di abẹ́rẹ́ tó sì pòórá mọ́ lójú ó fi ọ̀rọ̀ náà tó àwọn agbófinró tó wà nítòsí létí tí wọ́n sì ṣe àwárí ọkọ̀ náà ní dédé aago 3 ọ̀sán kù díẹ̀ kí ó lù ní agbègbè Minna náà tí wọ́n sì gbé ọkọ̀ náà lọ sí iléeṣẹ́ ọlọ́pàá. Wọ́n ní ọwọ́ kò tí ì bá ẹni tó wa ọkọ̀ ọ̀hún sá lọ ṣùgbọ́n àwọn ti rí ọkọ̀ náà gbà bẹ́ẹ̀ níwádìí sì ń tẹ̀síwájú nígbà tó tún sọ ọ̀rọ̀ di mímọ̀ wípé bí ọwọ́ ṣe tẹ àwọn 3 kan tí wọ́n ti jingiri nínú ọ̀kadà jíjí ó ní pé wọ́n gbìyànjú láti lọ gbé ọ̀kadà ní ilé àwọn akẹ́kọ̀ọ́ níbi tí wọ́n páàkì àwọn ọ̀kadà náà sí tí ọwọ́ sì tẹ̀ wọ́n lẹ́yìn tí àwọn gbọ́ ariwo tí wọ́n sì fi tó àwọn létí pé àwọn adigunjalè náà ni wọ́n ti ń ṣọṣẹ́ níbi tí wọ́n ti fẹ́ jí ọ̀kadà ọlọ́kadà gbé nínú àwọn 3 tí ọwọ́ bá ọ̀hún ó ní wọ́n fi orúkọ wọn léde gẹ́gẹ́ bí Ahmed Nasiru ẹni ọdún 24, Abdullahi Ahmed ẹni ọdún 21 àti Abubakar Jibrin ẹni ọdún 22 tí wọ́n wà ní Bídà ìyún níbi tí ọwọ́ ti tẹ àwọn 3 báyìí tí wọ́n sì sọ di mímọ̀ pé wọ́n ti wà
nákòlò àwọn ọlọ́pàá tí wọ́n ti ń ro wótò lọ́wọ́. Lábala ìròyìn ti Yorùbá Nation báyìí, ọ̀jọ̀gbọ́n àgbà tí wọ́n sì tún jẹ́ bàbá fún gbogbo àwọn ọmọ káàárọ̀ oòjíire tí wọ́n pè fún ìdásílẹ̀ Yorùbá Nation ìyún ọ̀jọ̀gbọ́n Banji Akíntóyè ni wọ́n ti fi ohùn léde fún gbogbo àwọn ọmọ káàárọ̀ oòjíire nínú èyí tí wọ́n ti sọ wípé ìtẹ̀síwájú ti ń dé bá ìgbésẹ̀ tí àwọn ń gbé pẹ̀lú bí àwọn ọba ilẹ̀ káàárọ̀ oòjíire bí wọ́n ṣe ń jáde láti sowọ́pọ̀ pẹ̀lú àwọn nípa ìdásílẹ̀ orílẹ̀-èdè Odùduwà. Ọ̀jọ̀gbọ́n Banji Akíntóyè náà sọ èyí di mímọ̀ nínú fọ́nrán kan tí wọ́n fi léde káàkiri níbi tí ọ̀jọ̀gbọ́n náà ti sọ wípé àwọn lu gbogbo àwọn ọba ilẹ̀ káàárọ̀ oòjíire lọ́gọ̀ọ́ ẹnu pẹ̀lú bí òtítọ́ ṣe ń fojú hàn sí wọn báyìí táwọn náà sì ti darapọ̀ mọ́ ìgbésẹ̀ ìtẹ̀síwájú ilẹ̀ káàárọ̀ oòjíire. Bẹ́ẹ̀ ni bàbá náà sọ di mímọ̀ wípé lẹ́yìn tí àwọn ti ń gbé ìgbésẹ̀ yìí láìpẹ́ yìí níṣe ni àwọn yóò ṣe ìwọ́de káàkiri ilẹ̀ káàárọ̀ oòjíire nínú èyí táwọn ti máa fọn rere wípé kí wọ́n fi orílẹ̀-èdè Yorùbá kalẹ̀ kí àwọn máa lọ torí pé orílẹ̀-èdè Nàìjíríà yìí ó ti kún fún àwọn oníṣẹ́ ibi àti àwọn ènìyàn burúkú ọ̀hún, ṣùgbọ́n ilẹ̀ káàárọ̀ oòjíire tí ń ṣe ilẹ̀ Odùduwà ni àwa ń pè fún, tí bàbá náà sì sọ di mímọ̀ wípé láìpẹ́ yìí gbogbo ìgbìyànjú àwọn tí wọ́n jẹ́ ajìjàǹgbara náà yóò wá sí ìmúṣẹ láṣẹ lọ́wọ́ Elédùmarè. Lábala ti Biafra Nation náà ẹ̀wẹ̀, ẹni tó jẹ́ Prime Minister fún orílẹ̀-èdè Biafra náà èyún Simon Ekpa ó ti sọ di mímọ̀ wípé odidi oṣù kan gbáko báyìí ní àwọn yóò fi ti gbogbo n tó já sí ilé ìjọba àpapọ̀ àti ìjọba ìpínlẹ̀ tó wà ní agbègbè Biafra náà pẹ̀lú bí àwọn ṣe máa ṣe ìkéde kónílé-ó-gbélé olóṣù kan gbáko. Simon Ekpa tó sọ èyí di mímọ̀ lójú òpó ayélujára X rẹ̀ tá a mọ̀ sí Twitter tẹ́lẹ̀ ó ti sọ di mímọ̀ wípé láìpẹ́ yìí gbogbo iléeṣẹ́ ọlọ́pàá, ilé ìjọba àpapọ̀ àti ti ìpínlẹ̀ àti gbogbo àwọn tó jẹ́ ti ẹ̀kan ti ìjọba ti orílẹ̀-èdè Nàìjíríà ni àwọn yóò gbégi dí ẹnu ọ̀nà rẹ̀ tí wọn ò sì ní ráàyè ṣe ohunkóhun àfi tí wọ́n bá tó fún àwọn ní àǹfààní orílẹ̀-èdè Biafra tàwọn. Bẹ́ẹ̀ ló sọ di mẹ́wọ̀n pé gbogbo àwọn sójà tó wù kó lè wà ní gbogbo agbègbè náà níṣe ni àwọn yóò yanjú wọn tó fi mọ́ àwọn ọlọ́pàá, ṣùgbọ́n ní a kì í wá ṣe bẹ́ẹ̀ kí a tún fi pa ara wa lára o. Ó ní kí gbogbo àwọn tó jẹ́ ọmọ bíbí ilẹ̀ Ìgbò ọ̀hún tí wọ́n ń pè fún Biafra Nation kí ó kálukú wọn máa lọ síbi iṣẹ́ òòjọ́ wọn kí wọ́n lọ máa tajà wọn páwọn kò ní ṣe ìkọlù, bẹ́ẹ̀ ni ètò ààbò tó péye yóò máa bẹ lórí ẹnì kọ̀ọ̀kan àti dúkìá wọn. Ó ní ṣùgbọ́n ìkìlọ̀ ní ẹ má súnmọ́ ilé ìjọba kankan torí wípé àwọn ìjọba ilẹ̀ Nàìjíríà gan ni àwọn fẹ́ dojú ìjà kọ kí ó sì má wàá gbà padà wàá máa tàbá àwa la wa. Fún ìdí èyí ẹ jìnnà sí tó bá ní ṣe pẹ̀lú iléeṣẹ́ ìjọba bó ṣe ń wù kó mọ ní gbogbo ilẹ̀ Biafra ọ̀hún. Lábala ìròyìn eré ìdárayá báyìí, ikọ̀ agbábọ́ọ̀lù Fenerbahce ti Turkey ni wọ́n ti ṣe bẹ́ẹ̀ fi ìdí rẹmi nínú ìfẹsẹ̀wẹsẹ̀ Champions League tó ń lọ lọ́wọ́ báyìí. Ẹni tó jẹ́ akọ́nimọ̀ọ́gbá ikọ̀ ọ̀hún Jose Mourinho ni ó ti ṣe bẹ́ẹ̀ ló ti korò ojú sí ìgbésẹ̀ ọ̀hún pẹ̀lú bí àwọn ikọ̀ agbábọ́ọ̀lù náà ni wọ́n sì fi ìdí rẹmi nínú ìfẹsẹ̀wẹsẹ̀ tó wáyé lánàá láàrin ikọ̀ Fenerbahce àti Lille tó já sí wípé lẹ́yìn tí wọ́n fún wọn ní ààyè díẹ̀ kún ìgbà tí wọ́n ti ń gbá bọ́ọ̀lù tá a mọ̀ sí extra time ọ̀hún ni àwọn tí wọ́n jẹ́ ikọ̀ Lille yìí láti ọwọ́ agbábọ́ọ̀lù Jonathan David tó fi ṣe bẹ́ẹ̀ ju bọ́ọ̀lù sínú àwọn ikọ̀ náà tí wọ́n sì fi ìdí rẹmi nínú eré ìdíje Champions League èyí tó ń lọ lọ́wọ́ báyìí. Wàyí o, ìgbàgbọ́ wà wípé nínú kí ikọ̀ Lille yìí kí wọ́n dojúkọ ikọ̀ Slavia Prague tàbí ikọ̀ Union Z lẹ́yìn tí wọ́n ti jáwé olúborí nínú ìfẹsẹ̀wọnsẹ̀ ti Champions League èyí tó mú wọn lọ sí ìpele tó kàn báyìí. Ìròyìn wa kò ní jù báyìí lọ fún ti àkókò yìí. Ẹni tó ṣe àkójọpọ̀ rẹ̀ tó tọ́ka sí ti ìgbòyìn náà ni Àyànfẹ́ Elédùmarè. Ẹ má gbàgbé láti subscribe sórí ìkànnì yìí kẹ́ lè máa rí wa wò kẹ́ sì lè máa rí wa gbọ́ lóòrèkóòrè títí dìgbà tá a tún máa mú ìròyìn míì wá fún wa. Orúkọ tèmi kò yí padà, Àyànfẹ́ Elédùmarè yìí náà ni. Àyáṣẹ́ lẹ́nìí ẹni á sàn wá sówó á sàn wá sọ́mọ àtàìkú tí ń ṣe baálé ọ̀rọ̀.